Àwọn Fúlàní agbébọn ṣígun wọ̀lú kan ní Kwara, wọ́n pààyàn méjì lásìkò tí wọ́n fẹ́ jí oníṣòwò POS gbé. Jìnnìjìnnì àti ìbẹ̀rùbojo ló gbalẹ̀ nílùú Òkè-Ọdẹ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kìíní yìí pẹ̀lú báwọn Fúlàní agbébọn 6 kan ṣe yabo ìlú náà tí wọ́n sì pààyàn méjì. Àwọn fìjìláńtẹ́ ló padà lé wọn lọ. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 7 ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ yìí làwọn Fúlàní apanijayé ẹ̀dá ya wọ ìlú Òkè-Ọdẹ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Wọ́n ní alùpùpù ni wọ́n gùn wá tí wọ́n sì dìhámọ́ra ogun gidi. Gbajúmọ̀ oníṣòwò POS kan tó wà láàrin ìlú náà ni wọ́n ń gbìyànjú láti jí gbé ṣùgbọ́n tíyẹn múrí bọ́. Ìbínú èyí ni wọ́n fi bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn káàkiri tí wọn kò sì kọ ẹnikẹ́ni tí ìbọn náà lè bà. Lásìkò náà ni ọta ìbọn tó ń fọ́n kiri látinú ìbọn wọn lọ bá obìnrin oníṣòwò kan tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Níyì tó ń gbé ní agboolé Alẹ́yẹ. Bí ọta ìbọn náà ṣe bà á lóbìnrin ọ̀hún kú lójú ẹsẹ̀. Lásìkò táwọn fìjìláńtẹ́ àtàwọn agbébọn ọ̀hún kọjú ìbọn síra wọn ni ìbọn tún bá ọmọ kékeré kan tóun náà sì kú. Àwọn fìjìláńtẹ́ yìí ni wọ́n padà lé àwọn agbébọn ọ̀hún lọ tèfètèfè. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara DSP Èjìrẹ́ Adétóun Adéyẹmí ní òun ò tí ì gbọ́ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n tóun bá ti ṣèwádìí lòun máa fi tó akọ̀ròyìn wa létí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.